a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún fún wa láǹfààní láti wà lórí móhùnmáwòrán ní alẹ́ yìí pẹ̀lú yín. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti ìjọ Faith Baptist Church ní Stadium area l'Ógbómọ̀ṣọ́. Mo ń fi tayọ̀tayọ̀ tún sọ eléyìí fún yín wípé lágbára Ọlọ́run ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tá a wà yìí a wà ní ìlú Ìlọrin ní Bible Baptist Church ní University Road Tanke MFM Junction òun láti sọ̀kalẹ̀. Ilé church yẹn ó adjacent Effective College ní Ìlọrin ní Kwara. Ibẹ̀ láti pàdé. A fẹ́ fún wa ní Bíbélì lọ́fẹ̀ẹ́. Kò sí nǹkan mìíràn tá a ṣe jù ńbẹ̀ tá a ṣe ńbẹ̀ ju pé a bá wa sọ̀rọ̀ Ọlọ́run a sì pín Bíbélì ọ̀fẹ́ fún wa. Ó tán ẹ sì lè mọ̀ lọ. À ń tún rán wa létí ẹnikẹ́ni tó bá nílò Bíbélì lọ́fẹ̀ẹ́ bóyá èdè èbó ni àbí Yorùbá ẹ bá wa sọ̀rọ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ pè wá kẹ́ sọ fún wa mo fẹ́ Bíbélì o ní èdè èbó ni o èdè Yorùbá ni mo fẹ́ o ẹ jẹ́ ká mọ tètè ẹ fẹ́. A ti ń rí ìpè gbà nípa àwọn tó láwọn fẹ́ tó bá sì jẹ́ pé yín ń wò wá mo tún rán wa létí mo ń sọ fún wa wípé a pàdé ní ọjọ́ kẹta oṣù kẹwàá Monday October 3, 2022 ní Bible Baptist Church ní University Road Tanke. A rí ní a sọ̀kalẹ̀ ní MFM Junction. Tá a bá ti yà ní MFM Road yẹn a rí Effective College. Church yẹn ó wà ní apá àlàáfíà ó adjacent díẹ̀ náà ní Effective College ní òun ní apá àlàáfíà báyìí. Kò í ṣe ibi tó mú ojú gbangba ní ìgboro ló sì wà. Aago 12 òun la pàdé kò í sì ṣe ń tá pẹ́ bó títí ìṣẹ́jú 30 ìṣẹ́jú àti ṣe ń tá ṣe tán àti ń lọ lé padà. Inú wo dùn láti lè jẹ́ ìbùkún fún yín láti mọ rí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ mọ̀ kà tí ó sì jẹ́ ìbùkún. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní orí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa WhatsApp nìkan lẹ lè ṣeṣẹ́ léyìí 0708-242-8527 0708-242-8527 tàbí kẹ́ ẹ pè wá sórí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. A lè kọ ìpè yín sílẹ̀ a sì lè fi sọ́kàn a lè gbáradì fún iye àwọn tí ó bá pé àwọn nílò Bíbélì. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Láṣálẹ́ yìí a fẹ́ tẹ̀síwájú nínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tí a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ 4 sẹ́yìn tí àkọlé rẹ̀ ń jẹ́ ǹjẹ́ tẹ́tẹ́ títa ìjọ ń bá Bíbélì mu, ǹjẹ́ Ọlọ́run fọwọ́ sí, ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run fọwọ́ sí, ǹjẹ́ ó dára fún onígbàgbọ́ láti ta tẹ́tẹ́. Àti ẹ̀ ń sọ pé kò ṣe onígbàgbọ́ nìkan ǹjẹ́ tẹ́tẹ́ gan dáa fún ọ torí pé lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá wo àwọn nǹkan tá a ti gbé yẹ̀ wò lóòótọ́ bí mo ṣe bẹ̀rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ 4 sẹ́yìn mo jẹ́ ká mọ̀ wípé a lè rí ibi tá a kọ sínú Bíbélì pé ìwọ kò gbọ́dọ̀ ta tẹ́tẹ́ ṣùgbọ́n àwọn àmúyẹ wà tó wà nú ọ̀rọ̀ Ọlọ́run tó fi hàn wípé tẹ́tẹ́ ò dáa. Ìlànà àkọ́kọ́ tá a rí tí tẹ́tẹ́ lòdì sí nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìlànà ìtẹ́lọ́rùn. Tẹ́tẹ́ lòdì sí ìlànà ìtẹ́lọ́rùn pé èèyàn onítẹ́lọ́rùn náà ni òun ló fi ń lé nǹkan tí kò fẹ́ ní tí ò yẹ kó lé kiri tí ló fi ń wọ́ owó ní gbogbo ọ̀nà. A rí pé tẹ́tẹ́ lòdì sí ìlànà ìtẹ́lọ́rùn tí Bíbélì sì sọ̀rọ̀ ọbẹ̀. Ìlànà Bíbélì mìíràn tí tẹ́tẹ́ tún lòdì sí òun ni ìlànà ṣíṣiṣẹ́ pé kéèyàn ṣiṣẹ́ tẹ́tẹ́ lòdì sí. Tẹ́tẹ́ ń sọ fún wa wípé iṣẹ́ kékeré owó ńlá ni mọ́ ṣe iṣẹ́ gan bó bá ṣe mọ́ ta tẹ́tẹ́ kó o jókòó kalẹ̀. Tẹ́tẹ́ ń kọ́ wa wípé ká mọ́ ṣiṣẹ́ pé ká kàn mọ́ lé owó kiri ni. A tún rí ìlànà mìíràn tí a gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ ó lòdì sí ìlànà ìdókòwò. Àwọn èèyàn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé tẹ́tẹ́ náà bí ìdókòwò ni àbí ìgbà téèyàn fowó dókòwò náà ni kò sí nǹkan kan tó wà ń bẹ̀. Tẹ́tẹ́ lòdì sí ìlànà ìdókòwò a sì gbé yẹ̀wò nínú Bíbélì. Àwọn àpẹẹrẹ ẹsẹ̀ Bíbélì tó sọ fún wa nípa tó fi yé wa nípa ìdókòwò bí ìdókòwò ṣe ń rí pé kìí ṣe ojú ẹsẹ̀ ní ìdókòwò máa ń mú èrè jáde. Yóò jẹ́ tí èèyàn ti fi dókòwò fúngbà díẹ̀ kó tó rí nǹkan mú jáde. Ní àṣálẹ́ yìí
mo fẹ́ mú ètò ẹ̀kọ́ wa lórí tẹ́tẹ́ wá sí òpin. A mú ìlànà méjì tó lòdì sí tẹ́tẹ́ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. A mú ìlànà méjèèjì yẹ̀wò lálẹ́ yìí. Lágbára Ọlọ́run, a wo ìlànà àkọ́kọ́ tí tẹ́tẹ́ lòdì sí nínú Bíbélì. Ìlànà wo sì ni? A sọ nípa ìlànà tí Bíbélì fi lélẹ̀ tí ń ṣe ìlànà sùúrù, wípé kéèyàn kọ́ láti ní sùúrù. Tẹ́tẹ́ ń kọ́ wa wípé ká má ṣe sùúrù. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ láṣálẹ́ yìí, kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín bọ́ wa, kẹ́ ẹ sì fi ọ̀rọ̀ yín yé wa, kẹ́ ẹ lò mí láti jẹ́ ìbùkún fún àwọn èèyàn yín, kẹ́ ẹ sì jẹ́ kí wọ́n lè gba ìyípadà tó bá jẹ́ parẹ́ tó ti ń ta tẹ́tẹ́, tó bá sì jẹ́ pé wọn ò tí ì ta, kí wọ́n má ṣe gbé ìgbésẹ̀ tí ó tọ́ yìí. Ògo ni fún orúkọ yín, Jésù Olúwa wa, àmín. A rí pé tẹ́tẹ́ títa lòdì sí ìlànà sùúrù tí Bíbélì sọ̀rọ̀ ń pa rẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá ti rí àwọn tí wọ́n wà nínú tẹ́tẹ́ títa, in tó máa ń sún ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ ni pé wọ́n fẹ́ ṣe sùúrù mọ́. A rí pé ní tí a bá wo báwọn tẹ́tẹ́ náà ṣe máa ń ṣe ìpolówó wọn, wọ́n ṣe ìpolówó bíi pé wò ó, ẹni yìí ta tẹ́tẹ́ lónìí, orin tó mú jáde ẹ̀rẹ̀ tó bí wọ́n bá lo àwọn tó wà lọ́fíìsì gan, wọ́n jókòó sí ọ́fíìsì, ẹ wá rí pé tó ti jókòó síbẹ̀ bẹ́ẹ̀ náà ló ń retí pé mo tiẹ̀ ronú kan tẹ́tẹ́, àbí wọ́n polówó tẹ́tẹ́, yóò bá ta tẹ́tẹ́. Nígbà tí ó bá kó òun bí iṣẹ́ ń rọ̀lẹ́, ẹ rí tí ó ti dún lórí fóònù rẹ̀ mo ti jẹ́. Bí wọ́n ṣe máa ń ṣe nu, wọ́n máa ń jẹ́ kó dàbẹ́ ni pé má ṣe sùúrù, má wulẹ̀ ṣe sùúrù láti lówó, má ṣe sùúrù láti wojú Ọlọ́run, yóò kàn wá ní kìṣì, ìwọ ṣáà máa fowó rẹ síbẹ̀, yóò sì máa wá. Wọ́n máa fi àwọn míì tó ní mọ́tò tó ra mọ́tò lójijì, wọ́n lè fi hàn wá ẹni tó ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ń ta tẹ́tẹ́, nígbà tí ó bá ṣíwèé wò lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ní tẹ́tẹ́ ó bá ti jẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ni wọ́n fi mọ́ wọ̀n wá. In tí wọ́n fi wọ̀n wá, òun làwọn tó ta tẹ́tẹ́ tó fàyè wọn ta tẹ́tẹ́ tí wọ́n pokùnso, òun làwọn tó fàyè wọn ta tẹ́tẹ́ tó jẹ́ wípé ìrònú ló bá wọn, òun làwọn tó fàyè wọn ta tẹ́tẹ́ tó fowó wọn ta tẹ́tẹ́ tó fowó iléèwé ta tẹ́tẹ́ tó fi owó tó yẹ kí wọ́n fi jẹun ta tẹ́tẹ́, àbí owó ọbẹ̀ tí wọ́n fi ta tẹ́tẹ́ tó jẹ́ wípé ìrònú ló kó bá wọn àbí wàhálà. Wọ́n èéfì yẹn hàn wá, ṣùgbọ́n wọ́n fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tẹ́tẹ́ kó mu wá lómi débi pé àní fẹ́ ṣe sùúrù mọ́, débi pé orí wo mọ̀ wò wípé tó bá jẹ́ fọganáísà ni ọ́, ìjọ́ wo ni mo fẹ́ ṣiṣẹ́ fọganáísà ẹ̀ lówó lọ́wọ́, ìjọ́ wo ni mo fẹ́ tó ṣa 200 naira 100 naira jọ tí màá fi ra mọ́tò, ìjọ́ wo ni màá tó ṣe báyìí, tó bá sì jẹ́ ọlọ́kadà ni ọ́, ìjọ́ wo mo fẹ́ ṣe báyìí, bó bá jẹ́ báǹkì gan ló ti ń ṣiṣẹ́, bó bá sì jẹ́ tíṣà ni, báwo ni mo ṣe fẹ́ lálùyọ, ìjọ́ wo ni mo fẹ́ ṣe báyìí tí màá rówó ìṣàjọ tí ó fi tó nínú kòtókòtó yìí pé à ń ṣe oúnjẹ, à ń wọkọ̀, à ń jẹun, à ń ṣe báwo mo ṣe fẹ́ rówó ṣe tí màá fi kọ́lé. Ó ń kọ́ wa wípé má ṣe sùúrù, ta tẹ́tẹ́ lè jẹ́ o kọ́lé, ta tẹ́tẹ́ lè jẹ́ o ra mọ́tò, ta tẹ́tẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n sì wá ń tẹ̀lé àìṣe sùúrù yẹn, tí Bíbélì sì fi yé wa nú ọ̀rọ̀ Ọlọ́run pé Ọlọ́run fẹ́ ká ṣe sùúrù. Ẹni tí ò bá ti ṣe sùúrù yóò bọ́ sínú làálàá. Ẹ jáwọ́ Bíbélì sọ nínú ìwé Sáàmù orí 17 ẹsẹ̀ 7, Sáàmù orí 17 ẹsẹ̀ 7. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 7 yẹn, ó ní ìwọ sinmi nínú Olúwa kí o sì fi sùúrù dúró dè é, má ṣe ìkanra nítorí ẹni tí ó ń rí rere ní ọ̀nà rẹ̀, nítorí ọkùnrin náà tí ó ń mú èrò búburú ṣẹ. Ó ní ìwọ sinmi lé Olúwa kí o sì fi sùúrù dúró dè é. Ní tẹ̀ tó lọ ní kejì tá a sọ̀rọ̀ lé lórí, ní ìlànà Ọlọ́run kejì tá a sọ̀rọ̀ lórí, mo ní tẹ́tẹ́ lòdì sí ìlànà ṣíṣiṣẹ́. Tó bá ti dé kòríta kan, àwọn míì ó dùwò pé jọ́wọ́ mo fẹ́ ṣe é, mo ti ń ṣe kò tó. Bíbélì yìí ń sọ pé ṣé náà ni iṣẹ́ ni ó mú ọ là. Iṣẹ́ tó ń ṣe yẹn, tàbí tọ́lọ́run bá darí ẹ sínú iṣẹ́ míì tó jẹ́ iṣẹ́ tó bá Bíbélì mu, Ọlọ́run máa ń darí èyí, ó máa ń tọ̀yàn tí yóò darí rẹ tí ó sì ràn ọ́ lọ́wọ́ láti lè ṣàṣeyọrí. Bíbélì ní pé kó o fi sùúrù dúró dè é. Tẹ́tẹ́ kò lè mú ọ là, kò lè mú ọ ṣàṣeyọrí, torí pé ète táwọn tẹ́tẹ́ náà fi dá tẹ́tẹ́ sílẹ̀ ó ní láti jèrè. Wọn lè jẹ́ kó o jèrè jù àwọn lọ. Èrè ń tẹ́tẹ́ sì ní èrè tó o bá jẹ́ ń di tẹ́tẹ́ náà, orin tẹ́tẹ́ náà ló tún náà sí mi tí ìfẹ́ rí ẹni tó ń ta tẹ́tẹ́ tó ní sùúrù rí.
bó bá ti ń jẹ́ náà ni ó tún níwà tí n bá lọ tún fẹ́lẹ́ sí ń kọ́ báwo ni ò bá ṣe rí, gbogbo ò bá tún dùn ún wò. Bíbélì ní kó ìwọ sinmi ní Olúwa kí o sì fi sùúrù dúró dè, fi sùúrù dúró dè Olúwa. In táwọn tẹ́tẹ́ ti mọ̀ ni ẹ mọ̀ pé mo sọ́nù wàásù iná nígbà tá a bẹ̀rẹ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà wọ́n ti rí pé in tó wà ń ta lónìí wàhálà ni, kò sówó ń ta. Òun ló ṣe jẹ́ pé wọ́n ti bá wa ṣe lẹ́jẹ̀ wọ́n kẹ́ ẹ tó rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì ẹ ti rí ibi tẹ́ ti lè ta tẹ́tẹ́, kẹ́ ẹ tó rin ibùsọ̀ wá sí ibùsọ̀ ẹ̀yìn ẹ ti rí ibi tẹ́ ti lè ta tẹ́tẹ́. Ọmọdé sì ń ta àgbà ń ta torí wọ́n mọ̀ páwọn èèyàn ò fẹ́ ṣe sùúrù mọ́. Tẹ́tẹ́ lòdì sí ìlànà Bíbélì tó ní ká ṣe sùúrù. Bíbélì ní pé ká fi sùúrù dúró de Olúwa. Jọ̀ọ́ tó o bá ti ta tẹ́tẹ́ má bá wọn ta, torí pé bó o bá ti ń bẹ̀rẹ̀ láti mọ ta yóò di bárakú fún ọ, in tó ní lè fi ilẹ̀. Tí wọ́n bá ti ń ta, jọ̀ọ́ ṣèpinnu lónìí láti dúró. Tẹ́tẹ́ ò ní ohun rere gidi gan fún yàn, ó báyé èèyàn jẹ ni. Ẹ̀wọ̀n Bíbélì sọ nínú ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkẹjọ, ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkẹjọ. Bíbélì sọ wípé òpin nǹkan sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ, àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga lọ. Òpin nǹkan sàn ju ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ lọ, àti onísùúrù ọkàn ju ọlọ́kàn ìgbéraga lọ. Ṣẹ́rẹ́ tó bá kún fún sùúrù ọkàn tó mọ̀ọ́mọ̀ wò pé mo fẹ́ dúró tolúwa, mo fẹ́ wo tọ́lọ́run ó ṣe fún mi, mò ń ṣiṣẹ́ mi tọkàntọkàn, ọkà alápọ̀n láàmú sanra. Ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ ní sùúrù ní tó ń kó bá wa nu tọ́pọ̀lọpọ̀ fi wọnú tẹ́tẹ́. Tá a bá gbọ́ ìtàn àwọn tó ti ṣe lónìí tí wọ́n ṣàṣeyọrí, tó ní jẹ́ pé ẹ̀ ń wò lónìí tí wọ́n ṣe pé àwọn tó lọ ṣe yahoo àbáwọn tó lọ gbégbèsè tí ò bá fẹ́ Ọlọ́run mu. Tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní ilé iṣẹ́ gíga lónìí, wọ́n ti wà tipẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí oníṣẹ́ ilé iṣẹ́ gíga, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní àwọn company tó ṣe dáadáa lónìí ni wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé sùúrù ni wọ́n fi ń ṣe, ni wọ́n fi ń tò, ni wọ́n fi ń ṣe. Tẹ́ ẹ bá gbọ́ company mi lẹ́bi ìgbà wo lẹ́bẹ̀rẹ̀ 10 years ago, 20 years ago, 15 years ago, 30 years ago, ẹ̀yìn ìgbà yẹn tí wọ́n fi sùúrù ṣe òun Ọlọ́run tó búyọ, ọlá tó wá búyọ tá a wá ń rí yẹn, òun lọ́pọ̀lọpọ̀ wá ń wò pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ lónìí káwọn náà dọlọ́rọ̀ ní oṣù tó ń bọ̀. Àwọn èèyàn ò fẹ́ ṣe sùúrù mọ́. Tó bá jẹ́ pé ṣẹ́bà ni wọ́n fẹ́ ṣe sùúrù mọ́, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bí àwọn kan ti bẹ̀rẹ̀ lọ́dún 10 sẹ́yìn, àbọ̀ ogún ọdún sẹ́yìn, àbọ̀ 30 ọdún sẹ́yìn, káwọn bẹ̀rẹ̀ lóṣù kan káwọn sì mọ kéré rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ti dé koríta pé ọ̀nà tówó bá ti wọlé mi ìbìkítà, kówó ṣáà ti wọlé ni. Jọ̀ọ́ ṣe sùúrù. Ọlọ́run sì ń bùkún àwọn ènìyàn. Ọlọ́run sì ṣèlérí láti bùkún àwọn ènìyàn lọ́nà tó tọ́ tó bá ṣe sùúrù. Tẹ́tẹ́ ṣe ọ̀nà tó tọ́ toró lòdì sí ìlànà Ọlọ́run tó sọ pé ká ṣe sùúrù. Ìkarùn-ún, tẹ́tẹ́ ó tún lòdì sí ìlànà Ọlọ́run tó sọ pé kó o fẹ́ ọmọlàkejì rẹ. Tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run tó ní fẹ́ ọmọlàkejì rẹ bí ara rẹ. Ẹ wo Bíbélì sọ́nù ìwé Matthew orí 22 ẹsẹ̀ 19. Matthew orí 22 ẹsẹ̀ 19. Bíbélì sọ wípé èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Tẹ́tẹ́ lòdì sí fífẹ́ ọmọnìkejì bí ara wa. Ẹnì kí nìyẹn túmọ̀ sí? Ìtí tẹ́tẹ́ túmọ̀ sí ni pé wọ́n ń gba owó ẹnìkan fún ìwọ. Owó tó yẹ kó jẹ́ tẹlòmíràn, òun ni wọ́n ń gbà fún wọn. Bí wọ́n ṣe gba owó lọ́wọ́ Ìwá ni wọ́n ń fún ìwọ tó wà lẹ́yìn. Bọ́n ṣe gbà lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn ni wọ́n fún ìwọ tó wà ní Ìwá. Owó arákejì rẹ òun ni wọ́n ń gbà tí wọ́n sọ pé mo jẹ́. Sórí ibi tí wọ́n ti ń sọ pé mo jẹ́ yẹn, ẹnìkan sunkún pé mo ti lose, báwo ló ṣe lónìí? Bó bá jówó iléèwé ló fi ta, ó lùsì. Bó bá jówó ọbẹ̀ ni, ó lùsì. Bó bá jẹ́ pé owó tí wọ́n fi ránṣẹ́ ni, ó lùsì. Bó bá jówó company ni, ó lùsì. Bó bá jówó oṣù ni, ó lùsì. So ibi tó ti ń sunkún, tẹ́lẹ́kún ti ń sunkún ni ẹlẹ́rìn rẹ́rìn. Òun lọ̀rọ̀ tẹ́tẹ́. Tẹ́tẹ́ ò kì í ṣe pé bóyá wọ́n ní company kan tí wọ́n ń ṣe.
owó olówó míì, owó táwọn kan fi ta lọ́tún, bóyá àwọn tó ń tó 1,000, àwọn tó ń tó mílíọ̀nù, òun ni wọ́n ń kó ni wọ́n ń fún àwọn mìíràn. Tí wọ́n bá ìjọ tí wọ́n bá lùsì, àwọn kan ó jẹ, ìjọ táwọn kan bá jẹ, ìwọ ó lùsì. Bọ́rọ̀ tẹ́tẹ́ ṣe rí nu. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló bìkítà lónìí tó jẹ́ pé in tó já wà lọ́kàn wọn ni pé ṣé mi ṣáà ti ní, ṣé mi ṣáà jẹ, ṣé nu tèmi ṣáà dùn. Tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run tó ní fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. Tó bá jẹ́ pé o fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ, ó kíyèsára wípé báwo ni màá ṣe máa ṣe bí ó ń jìbìtì, báwo màá ṣe máa hùwà bí alọ́nilọ́wọ́gbà tó jẹ́ wípé tó kànkàn mí ni tèmi, àfèmí, kémi ṣáà ti lówó ló kàn mí. Tọ́jú in tó ń sọ ní pé kó o ṣáà ti lówó, ẹgbà tí wọ́n lówó yẹn àwọn kan ń sunkún. Ó sì ṣe pàtàkì tá a bá jẹ́ tó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ká sọ wípé mi ò fẹ́ ní owó ní ọ̀nà tí àìtọ́. Mo máa ń sọ eléyìí ńgbà mìíràn, àwọn èèyàn ò ní pé mo kúrò owó he ni, kì í ṣe pé bóyá mo jí owó. Ìgbà míì mo ní màá rí owó lójú ọ̀nà ńgbà míì tí màá mọ̀ mu. Ẹni kí nìdí? Torí mo mọ̀ pé ẹni tó sọnù yóò wá. Ẹlòmíì ò mu tèmi ò bá mu, ó sàn kẹ́lòmíì mu ṣùgbọ́n mi ò fẹ́ mówó olówó. Torí ẹni tó sọnù kò ní mọ inú rẹ̀ òdù, kò ní mọ ṣàdúà. Àdúà tó ń ṣe bọ̀ nípa Olúwa jẹ́ n rówó yẹn, jẹ́ n rówó yẹn, jẹ́ n rówó yẹn, jẹ́ n rí padà. Ká tó wá sọ ní pé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó mọ̀ọ́mọ̀ ta tẹ́tẹ́ láti sọ pé ẹ gba owó ẹlòmíì fún mi. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Òwe orí 20 ẹsẹ̀ 17. Ló ní oúnjẹ ẹ̀tàn dùn mọ́ ènìyàn, ṣùgbọ́n ní ìkẹyìn ẹnu rẹ̀ ni a ó fi tara á kún. Ìyẹn túmọ̀ sí wípé ìwọ lè máa jẹ́ kó o máa dùn, kínú ẹ máa dùn pé mo kú jẹ́ ni èmi ò kú gbá, mi kú lọ́yàn lọ́wọ́ gbà, mo kú jẹ́ ni èmi ó jẹ́. Ìjọ tó bá ń bọ̀ ní èdè ìbò wọ́n pè ní gravel, ó pè ní gravel, ìyẹn túmọ̀ sí òkúta. Ìwọ náà gbé yóò dùn wọ́n náà. Ṣùgbọ́n tí wọ́n náà bá kíyèsára tó wò pé tẹ́tẹ́ iṣẹ́ wo gan làwọn tó ń ta tẹ́tẹ́ ń ṣe, ibo gan wọ́n ń fowó wa pamọ́ sí, tó sì yàn tó ní mi ò ta tẹ́tẹ́ torí mo mọ̀ pé owó arákùnrin mi níbìkan tèmi ò mọ̀, òun ni wọ́n ń gbà fẹ́mi. Ìgbà tèmi ń yọ̀ òun ń sunkún. Tèmi náà dé o, ìgbà tèmi náà sunkún tóun náà yóò wá o. Kí ló dé tá a fẹ́ mọ gbégbé ayé wa bẹ́ẹ̀ láyé tó jẹ́ pé àwa bí gbogbo wa ṣe lè yọ̀ papọ̀? Kí ló dé tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ yàn láti gbégbé ayé rẹ wípé kó jẹ́ pé àwọn kan ó mọ sunkún, ìwọ ó mọ yọ̀. Ibi tó ti dá mo win bẹ́ẹ̀ làwọn kan ń sunkún. Tẹ́tẹ́ lòdì sí ìlànà Ọlọ́run tó ń sọ nípa àfèmí. Bíbélì sọ pé kó o fẹ́ràn ọmọnìkejì bí ara rẹ. Nínú ìwé Kọ́ríńtì orí 10 ẹsẹ̀ 20 ó sọ pé kí ẹnikẹ́ni kó má ṣe wá ohun ti ara rẹ̀, ṣùgbọ́n kó má wá ọrọ̀ tẹlòmíràn. Kẹ́nikẹ́ni má ṣe wá ọrọ̀ ohun ti ara rẹ̀, ṣùgbọ́n kó wá ọrọ̀ tẹlòmíràn. Tó bá jẹ́ pa tẹ̀lé ìlànà Ọlọ́run, kò ní ṣe pọ̀rọ̀ tẹ́tẹ́ pé ẹ ṣáà bá ń kó, kémi lè ṣe, kémi lè ní, kémi lè gbà, kémi ṣáà dọlọ́rọ̀, kémi ṣáà ti lówó. Nígbà tí Ọlọ́run fẹ́ ká kọ́ láti fẹ́ràn ọmọlàkejì wa bí ara wa, ìtọ́lọ́run fẹ́ ká mọ̀nù. Kì í ṣe pé kó jẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ẹni tó bá ti ní tó kún fún tẹ́tẹ́, ìyìn tí ó mọ̀ lé kiri, òun ní ìmọ̀tara ẹni nìkan. Sì sọ fún ọ, tó o bá ní lónìí, wọn létò rere fún ọ, yóò lọọlẹ̀. Tó bá sì lọọlẹ̀ tán, ẹnu rẹ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nínú ìwé Òwe òní, yóò wá dàbí ẹni tí wọ́n kó kùtà sí lẹ́nu tí ó mọ̀ payín keke. Ẹnìkan wà àpẹẹrẹ, ẹnìkan wà nínú ẹni tó popular ni, ẹni tó gbajúgbajà ní tí gbogbo wa mọ̀. Wọ́n pè ní Rooney. Ó ní nígbà tó ń kọ́kọ́ wẹ̀ ní Rooney, ó ní nígbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀, mo ka ìtàn rẹ̀ nígbà mo ń gbáradì fún àti ṣe àkọsílẹ̀ ìwàásù yìí ni. Mo kà á lórí telegraph.co.uk. Wọ́n ní lọ́sẹ̀ kan ó ń gba £300,000 ló máa ń gbà lọ́sẹ̀ kan nígbà tó wà ní United. Fáwọn tá a bá mọ eré ìdárayá football á ti mọ̀. Wọ́n lọ́sẹ̀ kan ni ó gbà. Ó ní nígbà míì òun kàn jókòó nulẹ̀ nígbà táwọn bá lọ gbá bọ́ọ̀lù ń gbọ́ míì, àwọn ó wà nulẹ̀, yóò mọ̀ dàbẹ́ ni pé ó kàn ti ẹ̀rín rẹ̀yìn ó ń súyàn bó ń ṣe bẹ̀rẹ̀ títanu.
ló bá di pé yóò ta eléyìí, owó máa ń wọlé, ó ní bówó ṣe ń wọlé nu, ó lóun kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa jẹ owó, ó di pé owó ń wọlé, ó dà báyìí, ó dà pé owó ọ̀fẹ́ ni, ó lówó lọ́wọ́ dáadáa o, ṣé ń gbọ́n tí mo sọ, kìí ṣe ẹni tó jẹ́ pé kò lówó, ó lówó lọ́wọ́ dáadáa, bẹ́ẹ̀ náà ló dàbẹ́ ni pé bí bó ṣe ń fowó ta ló ń jẹ, toró ṣe é ṣe kó jẹ́ pàwọn míì ń wò tá a lọ alówó lọ́wọ́, kò ṣe pé bóyá àní, ṣùgbọ́n nù ọ̀pọ̀ tá a ní làwọn wò pé kí n mọ̀ taṣọ orí bó o bá dọ́lọ́pọ̀ tó ń ta tẹ́tẹ́ kò ní pẹ́ tán. Ó ní bóun ṣe bẹ̀rẹ̀ nu ló ń ta, ó ní pé ó fẹ́ẹ́ bá ayé òun jẹ tán. Ó lóun bẹ̀rẹ̀ láti wá di ẹni tó jẹ́ wípé òun ò fẹ́ nígbà tó ń ta tóun bá ti pàdánù owó, òun wá bẹ̀rẹ̀ láti mọ owó pé mo fẹ́ jẹ, ìyẹn ni wọ́n ń pè ní ó ti di bárakú, mo fẹ́ jẹ yẹn ló wá ń lé, tó bá ti pàdánù mo gbúdọ̀ jẹ, tó bá jẹ́ pé 1 million naira ni mo gbúdọ̀ fi síbẹ̀ kí n fi jẹ, mo gbúdọ̀ jẹ, mo ti lose, ẹ mọ̀ pé àwọn mi ò mọ̀ ta tẹ́tẹ́ tí wọ́n tún mọ̀ sọ pé èmi ẹṣẹ́ tó mọ̀ ń lose láyé mi ò gbúdọ̀ pàdánù, I'm not a loser, mo gbúdọ̀ jẹ, wọ́n wàá mọ̀ fi sí, ó ní bóun ṣe ń tánu tó fi wá ẹni tó fẹ́ dẹ̀dọ̀ àrìlẹ̀ tán, wò ó, ọkùnrin tá à ń pè ní Rúnì yìí tó bá bó ṣe lówó tó bá lè sọ wípé tẹ́tẹ́ títa ó fẹ́ bá yóò jẹ́, mi mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń wá àwòrán yìí ní ìdá kan àbí iye owó tó ní gbà. Tó bá jẹ́ pàání tó tẹ́tẹ́ fẹ́ bá yẹ̀ jẹ́, kí wá ní ká sọ pẹ̀láwa, kí ni ká sọ pẹ̀lú wọ tó jẹ́ pé o ò ní tó, ṣùgbọ́n tó jẹ́ pé wá wò pé tí n bá ti lè ń ta tẹ́tẹ́ màá ní sí i, ó lówó ó ń fi ń ta kò ní sí i, ó ń lọlẹ̀ sí ni. Ìyẹn túmọ̀ sí pé ìwọ tó ò ní tó ń ta tẹ́tẹ́ ó ń lọlẹ̀ sí ni, tó bá rò pé ó ń lo òkè, bó bá sì dàbí ẹni pé ó ń lo òkè sí lónìí, ó sì ń bọ̀ wálẹ̀. Òní ni ọjọ́ fún ọ láti ṣèpinnu láti dákẹ́ pé mi ò ta tẹ́tẹ́ mọ́sẹ̀. O nílò láti ṣèpinnu yẹn ni. Tẹ́tí ò ní oore kankan fún ọ, ò bá tún ti là, kò bá ti dá fún ọ, tó o bá láwọn owó kéékèèké tó ń rí, àbówó tó pọ̀ tí wọ́n ń jù sí ti tẹ́tẹ́, tó o bá fi ṣe bísínẹ́sì tó ṣe ìdókòwò tó dáa, ó mọ̀ jèrè. Tó o bá fọ̀ fi rọ́mọ léwe, ó mọ̀ jèrè. Tó o bá mọ̀ lọ kó pamọ́ sí cooperative, ó mọ̀ jèrè. Tó o bá mọ̀ lọ fi pamọ́ tó fi ra àwọn nǹkan mìíràn tó lè mú èrè jáde, ó mọ̀ jèrè. Tó o bá mọ̀ dájọ́, ó mọ̀ jèrè. Mo ń sọ fún ọ, tẹ́tí ò lóore kan fún ọ. Kí ló dé tó ṣèpinnu lálẹ́ yìí? Odidi ọ̀sẹ̀ 4 la fi gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lórí tẹ́tẹ́, toró ṣe pàtàkì, ó ti gbajúgbajà. Tó o bá sì ṣọ́ra, Ọlọ́ọ̀ni jẹ́ kó o di pé wọ́n sì sọ fún mi o, mo sì tún wò lórí móhùnmáwòrán, mi ì gbọ́ ni o. Ọlọ́ọ̀ni jẹ́ o kábàámọ̀. Bóyá wọ́n wà ń bẹ̀ yẹn, o tiẹ̀ tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, débi pé o lè sọ pé mo fẹ́ tẹ̀ lánàá rẹ̀. Mi ì mọ Jésù débi pé màá tiẹ̀ tẹ̀lé lánàá Bíbélì, kí ló ń sọ? Ó lè ṣèpinnu láṣàlẹ̀ yìí. Ọlọ́run fẹ́ kó o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, ó fẹ́ kó o mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, ó fẹ́ kó o mọ̀ pé òun ló ń san gbèsè ẹ̀ṣẹ̀ fún ọ. Bíbélì sọ pé gbogbo wa láti ṣẹ̀ tá ti ṣe kùnà ògo rẹ̀. Nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 17, ó nítorí gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ọlọ́run fẹ́ kó o mọ̀ pé o jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run sì fẹ́ kó o mọ̀ pé ibi tó tọ́ sí wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ lọ́run àpáàdì. Ó nítorí ikú lé èrè ẹ̀ṣẹ̀, gbogbo wa lè èrè ẹ̀ṣẹ̀ náà tọ́ sí. Ẹnikẹ́ni tá a bá ti bí pàṣẹ ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, ibi tó tọ́ sí ni ọ̀run àpáàdì. Bọ́lọ́run ò fẹ́ ká lọ sọ́run àpáàdì, òun ló ṣe ìlànà fún wa nínú Jésù Kristi. Ó rán Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti jẹ́ ìyè, láti jẹ́ ọ̀nà fún wa, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò lè ní ìyè àìnípẹ̀kun. Jésù ò wá sáyé láti dá ẹ̀sìn sílẹ̀, Jésù wá sáyé láti gbà wá là ni. Ẹnikẹ́ni tó bá wá gbàgbọ́, Bíbélì sọ pé yóò ní ìyè àìnípẹ̀kun. Òun Bíbélì ṣe sọ nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọbìnrin rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìyẹn túmọ̀ sí pé tí ìwọ náà bá mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, tó mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, tó sì mọ̀ pé Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, tó sì ní Jésù Olúwa, ó lè ṣe ní ìṣẹ́jú bí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀. Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́kàn mi là. Mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi láṣálẹ̀ yìí, sọ mí dọmọ rẹ. O ṣé Jésù tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ti gbàdúrà yẹn, tó ṣèpinnu pa ìgbàlà rẹ, tàbí o ní nǹkan kan tó fẹ́ bá wa sọ, àbí o fẹ́ tún kó yé ọ sí, o lè pè wá lórí nọ́mbà wa
0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp number wa nìkan lélẹ́yìí 0708-242-8527 0708-242-8527 tàbí Glo number wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín àti láti ràn yín lọ́wọ́ sí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ wípé ẹ̀yin wá fẹ́ ẹ nílò Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe sọ níbẹ̀rẹ̀, tẹ́ fẹ́ Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run lọ́fẹ̀ẹ́ láwàpín bóyá èdè ìbò àbédè Yorùbá, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà tí mo ti pè yẹn. Lágbára Ọlọ́run tẹ́ bá gbọ́ ètò yìí, mo ti sọ níbẹ̀rẹ̀ níbi tá a ti pàdé ní ọjọ́ 3 oṣù kẹwàá ní ọdún yìí, October 3, 2022. Ẹ pàdé wa ní Bible Baptist Church ní University Road, Tanke ní MFM Junction. Ó súnmọ́ ibi tá a pè ní Effective College, ibẹ̀ ni Bible Baptist Church wà. Ẹ pàdé wa ńbẹ̀, a lè jẹ́ ìbùkún fún yín. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àlàáfíà fún yín. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò